dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Owóbọ̀fálẹ́yẹ. Àwọn iléeṣẹ́ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà ti dá àwọn ọmọ ogun sí àwọn agbègbè kan ní apá àríwá lórílẹ̀ àti ní òfurufú láti dẹ́kun ìwà ibi tí àwọn adàlúrú hù ní orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn dídúnkòokò lajà tí ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ń dún mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà nípa bí ó ṣe ń sọ jáde síta wípé òun yóò kó àwọn ọmọ ogun ti ilẹ̀ Amẹ́ríkà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀sùn pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ní ìpakúpa. Ìwé ìròyìn Punch wá pe àkíyèsí gbogbo ènìyàn sí ọ̀rọ̀ àkọsílẹ̀ tí Trump gbé jáde síta lẹ́nu lọ́lọ́ yìí sórí ẹ̀rọ alátagbà ti Truth Social platform wípé òun yóò darí iléeṣẹ́ US Department of War láti gbáradì fún ìgbésẹ̀ ṣíṣe iṣẹ́ ní kíákíá lórí ẹ̀sùn tí àwọn fi kan orílẹ̀-èdè yìí bá tún tẹ̀síwájú àti pé àwọn yóò dẹ́kun tàbí dá gbogbo àtìlẹ́yìn ohun ìrànlọ́wọ́ tí àwọn ń ṣe fún orílẹ̀-èdè yìí dúró tí ìṣèjọba Tinubu bá kọ̀ jálẹ̀ láti gbé ìgbésẹ̀ tí ó yẹ kí ó gbé lákòókò. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yóò tún tẹ̀síwájú nípa yíyanjú gbogbo àwọn adàlúrú Mùsùlùmí tí wọ́n ṣiṣẹ́ ńláabi náà kúrò lórí ilẹ̀ ìpẹ́ nítorí pé tí àwọn bá bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn adàlúrú ìgbésẹ̀ àwọn yóò yá ní kíákíá yóò sì tún dùn mọ́ àwọn gẹ́gẹ́ bí ó ṣe ń dùn mọ́ àwọn agbébọn adàlúrú nígbà tí wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì àtàtà. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ adàlúrú yìí ti ń bára wọn jà ní apá ẹkùn àríwá tó lé ní 50 jagunjagun wọn tí ó gbẹ́mìí mì tí àwọn orílẹ̀-èdè Mùsùlùmí ní apá ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ ti gba àkóso láti jẹ́ kí ohun gbogbo padà bọ̀ sípò ní ìjọba ìbílẹ̀ Àbádàn tí agbègbè ìpínlẹ̀ Borno. Ìṣẹ̀lẹ̀ ìkọlùkọgbà náà wáyé ní alẹ́ ọjọ́ ìsinmi ní agbègbè Tomboron, Guinea lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ adàlúrú ASWAP ṣe ìfilọ́lẹ̀ ohun ìjà láti gba agbègbè náà padà lọ́wọ́ Boko Haram tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ gbà lẹ́nu lọ́lọ́ yìí. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ ASWAP ló já sí pàbó nítorí pé wọ́n ṣe kòńgẹ́ àwọn jagunjagun JAS tí wọ́n sì pa wọ́n ní ìpakúpa. Bẹ́ẹ̀ náà ni àwọn ológun ti Nigeria Air Force náà kọlu gbogbo bùbá àwọn adàlúrú ní ìpínlẹ̀ Kwara, Borno, Katsina àti àwọn ìpínlẹ̀ mìíràn ní apá àríwá láti ojú òfurufú. Agbẹnusọ fún iléeṣẹ́ NAF Air Commander Ehime Ejodame sọ pé kíkọlù tí àwọn kọlù wọ̀nyí bà àwọn bùbá wọn jẹ́, ibi tí wọ́n kó àwọn ohun ìjà olóró wọn sí, ibi tí wọ́n ti máa ń gbìmọ̀pọ̀ lórí bí wọn yóò ṣe ṣiṣẹ́ ńláabi wọn ni àwọn bàjẹ́ pátápátá. Ó tún wá ṣàlàyé síwájú wípé iṣẹ́ tí àwọn ṣe yìí ṣe àfihàn ìlàkàkà àti iṣẹ́ takuntakun láti dẹ́kun ìwà àwọn adàlúrú lábẹ́ ìdarí Chief of Air Staff Air Marshal Sunday Aneke. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Bayelsa àti ti Rivers aṣòfin Serike Dixon àti Rotimi Amaechi ti ṣe ìkìlọ̀ wípé ìjọba àwa-arawa ti orílẹ̀-èdè yìí ti wà lábẹ́ ìṣòro ìpèníjà ohun dídúnkòokò lajà nípasẹ̀ lílu jìbìtì nínú ètò ìdìbò, ètò òṣèlú àyíníke, ayédèrú ètò ìbò, dídènà àwọn olùdìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027 ti ń súnmọ́lé, àwọn olórí méjì sọ̀rọ̀ jáde síta níbi ìdánilẹ́kọ̀ọ́ ayẹyẹ ẹlẹ́ẹ̀karùn-ún ti ìwé ìròyìn First Daily Newspaper ní ìlú Àbújá. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni àwọn olóṣèlú tí ó làmìlaka, àwọn ènìyàn pàtàkì àti àwọn ìgbìmọ̀ alákòóso akọ̀ròyìn lóríṣiríṣi péjọ láti jíròrò bí ọjọ́ ọ̀la ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe rí. Dixon tí ó darí ètò ayẹyẹ náà ló ṣàlàyé wípé yíyí èsì ìdìbò burú ju dídìtẹ̀ láti gba ìjọba lọ nítorí pé ohun tí ó burú jọjọ ni kí àwọn olóṣèlú, ìjọba elétò ààbò àti òṣìṣẹ́ elétò ààbò jíjọ gbìmọ̀pọ̀ láti pèsè ayédèrú èsì ìdìbò fún gbogbo ènìyàn láti gbàgbọ́. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn kò tilẹ̀ dìbò ṣùgbọ́n wọ́n ti ka ìbò wọn. Lẹ́yìn náà ni wọn yóò wá sọ fún wọn pé ẹnikẹ́ni tí kò bá tẹ́ lọ́rùn ní àǹfààní láti gba ilé ẹjọ́ lọ. Ó tún wá fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ nígbà tí ó wà ní ipò gẹ́gẹ́ bí gómìnà
oríṣiríṣi ìgbésẹ̀ tí òun gbé láti lè jẹ́ kí ìpínlẹ̀ òun padà bọ̀ sípò. Amaechi náà sọ ìrírí tirẹ̀ èyí tí ó fara pẹ́ ohun tí Dixon sọ. Nítorí ìdí èyí ni àwọn ṣe ń kìlọ̀ tí àwọn sì ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí orílẹ̀-èdè yìí ń gbé nípa kíkùnà láti ṣàmúlò ètò àtúntò ti ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Akọni ọkùnrin agbábọ́ọ̀lù ti ẹgbẹ́ Manchester United Wayne Rooney ti dárúkọ Saka Sọ́mà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí gbígbà àti ìbuwọ́lù rẹ̀ lọ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sunderland jẹ́ èyí tí ó dára jùlọ ní sáà tí a wà nínú rẹ̀ yìí àti ti Premier League. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Rooney sọ nípa Saka jẹ́ agbábọ́ọ̀lù tí ó wúni lórí, kò kí ń yára jù, ṣùgbọ́n ó ní ìrírí lórí bí ènìyàn ṣe lè darí ayò. Gbogbo iṣẹ́ rẹ̀ lórí pápá fi hàn pé ó jẹ́ agbábọ́ọ̀lù tí ó pegedé àti pé ó jẹ́ ẹni tí ó jáfáfá. Gbogbo ọ̀rọ̀ yìí ni Rooney sọ lórí BBC Podcast. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Nobel laureate ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump sọ nípa fífi ẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà lórí pípa àwọn Kìrìsìtẹ́nì nípakúpa. Ó wá kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé irú ọ̀rọ̀ yìí máa ń jẹ́ kí ọkàn ènìyàn jìnnà sí òtítọ́ tí ó sì tún máa ń jẹ́ kí ìpínyà ẹ̀sìn túbọ̀ gbilẹ̀ sí i. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti dá ọ̀rọ̀ náà nù sígbó tí wọ́n sì wá dúró lórí pé àìní ètò ààbò tó péye ní orílẹ̀-èdè yìí ló ń ṣe okùnfà ìṣòro ìdojúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo ẹ̀sìn ń kojú. Nínú ìfọ̀rọ̀wérọ̀ lórí ìjọba àwa-arawa tòní ni Ṣóyínká ti sọ di mímọ̀ wípé a kò gbọdọ̀ ṣe àṣìṣe nípa dídá ogun sílẹ̀ láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, ṣùgbọ́n kí a rí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìlàkàkà láti gbógun ti ẹgbẹ́ aláṣejù tí wọ́n fẹ́ máa lo ẹ̀sìn fún ètò òṣèlú àti èrè ọrọ̀ ajé. Nítorí ìdí èyí, a gbọdọ̀ ṣe ìpínyà láàrin ìpèníjà ìdojúkọ ìṣòro tí orílẹ̀-èdè yìí ní àti ọ̀rọ̀ tí Trump sọ láìpẹ́ yìí. Ó tún bu ẹnu àtẹ́ lu àwọn olórí tí wọ́n ti ṣe ìjọba kọjá tí wọ́n tún lo ẹ̀sìn gẹ́gẹ́ bí agbára tí wọ́n kùnà láti dẹ́kun àwọn aláṣejù ènìyàn. Ṣóyínká wá fi akẹ́kọ̀ọ́ kan ṣe àpẹẹrẹ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó sọ̀rọ̀ òdì sí Prophet Muhammadu tí wọ́n sì pa akẹ́kọ̀ọ́bìnrin náà. Ó wá kígbe wípé ó ṣeni láàánú pé àwọn tí ó pa akẹ́kọ̀ọ́bìnrin náà lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn, èyí tí kò dára rárá, tí ó sì tún fún àwọn ènìyàn ní ìgboyà láti tẹ̀síwájú nínú ìwà búburú wọn. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sùn tí Trump fi kan orílẹ̀-èdè yìí tí àwọn mínísítà lóríṣiríṣi náà ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ìgbésẹ̀ tí ìṣèjọba ààrẹ Tinubu ń gbé lórí ẹ̀sùn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ tí ó ń rí sí ṣíṣe ọrọ̀ ajé àti owó ìlú ní kúmọkùmọ Economic and Financial Crime Commission EFCC lánàá òde yìí ti kéde mínísítà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ ohun èlò epo pẹtiró tí ó sì tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Bayelsa Olóyè Timothy Silva gẹ́gẹ́ bí ẹni tí àwọn ń wá lórí ẹ̀sùn pé ó lẹ̀dí àpò pọ̀ tí ó sì tún jẹ́ aláìṣòtítọ́ nípa dídarí owó tí ó dín díẹ̀ ní mílíọ̀nù 15 owó ilẹ̀ òkèèrè $14,859,257. Owó yìí ni wọ́n sọ pé ó jẹ́ ara owó tí iléeṣẹ́ Nigeria Content Development and Monitoring Board NCDMB gbé kalẹ̀ fún Atlantic International Refinery and Petrochemical Limited láti fi kọ́ iléeṣẹ́ ìfọpo rọ̀bì sí ìpínlẹ̀ Bayelsa. Ṣùgbọ́n Silva ti da ẹ̀sùn náà sígbó tí ó sì tún ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìdojúkọ àti ìpolongo tí àwọn ọ̀tá òun tí ó jẹ́ olóṣèlú ń ṣe láti fi tàbùkù òun àti pé àwọn àjọ EFCC kò tọ ọ̀nà tí ó yẹ láti fi kéde pé àwọn ń wá òun. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí alukoro àti olórí akọ̀ròyìn ti àjọ EFCC Ọ̀gbẹ́ni Délé Oyèwálé gbé síta ní ọjọ́ 6 oṣù kọkànlá November 6 ni pé àwọn ti gba ìwé fífi ọwọ́ òfin gbé ènìyàn láti ilé ẹjọ́ gíga àpapọ̀ èyí tí ó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó tí adájọ́ D.I. Dípẹ̀olú pàṣẹ rẹ̀ láti farahàn níwájú àjọ EFCC lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àjọ EFCC tún fi ẹ̀sùn kan Executive Secretary of the Board
àná tẹ́lẹ̀ rí. Onímọ̀ ẹ̀rọ Simbi Kesiye Wabote lórí ẹ̀sùn ṣíṣe owó iṣẹ́ àkànṣe ti BRAS project ní kùmọ̀kùmọ̀. Ìwádìí àwọn ló ṣe okùnfà fífi ọwọ́ ṣìkún òfin mú Managing Director ti Atlantic International Refinery and Petrochemical Limited Ọ̀gbẹ́ni Akintoye Adeoye Akindele lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú ní kùmọ̀kùmọ̀, dídarí owó aráàlú sí àpò wọn àti kíkó owó ìlú jẹ. Akindele tí ó jẹ́ promoter of Energy Infrastructure Park ní Okoama ní ìjọba ìbílẹ̀ BRAS ní agbègbè Bayelsa ni ó ṣàkọsílẹ̀ iṣẹ́ àkànṣe náà tí NCDMB sì ṣe àtìlẹ́yìn fún un nípa gbígbé owó kalẹ̀ fún wọn. Ìwádìí ló tún ṣe àfihàn rẹ̀ wípé lábẹ́ ìṣàkóso Wabote ní NCDMB ti yọ̀ǹda owó tí ó tó mílíọ̀nù lọ́nà 135 owó ilẹ̀ òkèèrè $35 million fún iléeṣẹ́ Akindele láti fi máa pèsè epo rọ̀bì tí ó tó ẹgbẹ̀rún 2 lóòjọ́ nínú iléeṣẹ́ ìfọpo rọ̀bì rẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti fún un ní owó yìí nínú oṣù kejìlá ọdún 2020 títí di òní olónìí, kò sí àṣeyọrí kankan tí ó ti iléeṣẹ́ náà jáde. Àjọ EFCC wá tẹ̀síwájú wípé nínú ìwádìí àwọn ló ṣe àfihàn pé NCDMB lábẹ́ ìṣàkóso Wabote láàrin ọdún 2016 sí ọdún 2023 ní iṣẹ́ àkànṣe tí kò dín ní 17 pẹ̀lú BRAS Energy Park Project ni ó wà lábẹ́ ìwádìí. Silva wà ní ipò gẹ́gẹ́ bí Minister of State for Petroleum Resources láti ọdún 2019 sí ọdún 2023. Àkókò tí iṣẹ́ àkànṣe àti owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n gbà wà lábẹ́ ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ́bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.